a kú dédé àsìkò yìí yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ètò ààbò tó ti fìgbà kan jẹ́ alága fún àjọ EFCC ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, eyín ọ̀gbẹ́ni Malam Ribadu Nuhu, òun mà ń ló ti sọ̀rọ̀ bóde wípé òun ò fìgbà kan pé Bọ́lá Tinubu ò ní oníjẹkújẹ tàbí oníwàjẹbánu, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìròyìn kan èyí tó jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí, níbi tí arábìnrin kan Najatu tó ti fi ẹ̀sùn kan Ribadu wípé alájẹsẹ́ àti alájẹbó ni. Ó ní nígbà tó ń bẹ gẹ́gẹ́ bí alága EFCC tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún náà lọ́hùn-ún ni Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ lọ́wọ́ yìí ló jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó. Bákan náà Orji Uzor Kalu, òun náà ó wà ń bẹ̀ tóun náà jẹ́ gómìnà, àti ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí Sẹ́nétọ̀ George Akume, òun náà wà gẹ́gẹ́ bí gómìnà lọ́dún náà lọ́hùn-ún. Ó ní àwọn wọ̀nyí ni Ribadu ló fi ẹ̀sùn kàn wípé wọ́n ń lu àwọn owó kan ní pọ́npọ́, òun yóò sì tọpinpin wọn tó ń ti ìwádìí tó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo ni wọ́n jẹ̀bi ẹ̀sùn náà, wọn yóò taari wọn lọ ilé ẹjọ́ lọ́dún ní ìgbà tí Ribadu wà ń bẹ̀ gẹ́gẹ́ bí alága EFCC. Arábìnrin Najatu Muhammed èyí tó sọ̀rọ̀ náà tí Ribadu wá fi èsì sí wípé òun ò bá ẹnikẹ́ni tàbí ìròyìn tàbí òun kà á jáde lẹ́nu o ní ìgbà tó ń wà gẹ́gẹ́ bí alága EFCC wípé Bọ́lá Tinubu ó kówó jẹ, Akume náà kówó jẹ, Orji Uzor Kalu àti àwọn èèyàn yòókù wọ́n kówó jẹ o. Ó ní òun ò sọ bẹ́ẹ̀ kí ẹnikẹ́ni kó má fi ẹ̀rẹ̀ àbí ẹ̀gbin àti àwọn nǹkan tóun ṣe kí wọ́n má fi rá òun. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó jáde láti ẹnu ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ èyí tó fi ọ̀rọ̀ náà léde, tó sì béèrè fún àforíjì lọ́wọ́ arábìnrin Najatu Muhammed lórí ẹ̀sùn tó fi kan Ribadu. Ẹni tó jẹ́ agbẹjọ́rò Ribadu, eyín ọ̀mọ̀wé Ahmed Raji SAN, èyí tó sọ wípé oníbàárà àwọn tí ń ṣe Nuhu Ribadu ó ní kì í ṣe onísọkísọ, bẹ́ẹ̀ sì ni ó máa ń ṣọ́ ẹnu rẹ̀ láti sọ̀rọ̀. Ó ní nígbà tí àwọn Tinubu ń bẹ́ńbẹ̀ kò sọ àwọn ọ̀rọ̀ búburú àbí ọ̀rọ̀ tí ò gbọ́ rí o. Ó ní báyìí sì ni Ribadu ò fẹ̀sùn kan ẹnikẹ́ni wípé ó kówó jẹ gẹ́gẹ́ bí ìgbà tó wà gẹ́gẹ́ bí alága EFCC. Lásìkò yìí tí Najatu ní ìtìjú ló yẹ kó jẹ́ fún Ribadu wípé àwọn ènìyàn tó ti fi ẹ̀sùn kàn ló padà ń ṣiṣẹ́ lábẹ́ wọn, tó dájú wípé Ribadu oníjẹkújẹ lòun náà, alájẹsẹ́ àti ẹni tí ò ní òtítọ́ sí orílẹ̀-èdè ni Nuhu Ribadu jẹ́, gẹ́gẹ́ bí arábìnrin Najatu Muhammed bó ti sọ ọ̀rọ̀ náà. Ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, obìnrin àkọ́kọ́, Sẹ́nétọ̀ Olúrẹ̀mí Tinubu, òun mà ló ṣe àbẹ̀wò onígbòńkẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Niger lánàá tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, pẹ̀lú àwọn ìpàdé àtilẹ̀kùnmọ́rí kan tó ṣe pẹ̀lú àwọn olórí orílẹ̀-èdè yìí láyé ológun tẹ́lẹ̀ rí. Lẹ́yìn ìpàdé náà tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá Rẹ̀mí Tinubu lẹ́nu o, ó ní òun lòun mọ ìdí pàtàkì tóun ṣe rìnrìn ọ̀hún tóun ti ìgbésẹ̀ tóun gbé yìí. Ó ló wà láàrin òun àtàwọn ènìyàn tóun lọ kí àti Ọlọ́run. Ó ní bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó bá tiẹ̀ gbọ́ àbọ̀ ìpàdé náà àti ìrìnàjò ọ̀hún, ó ní kí wọ́n fóun ní ìṣẹ́jú péréte, tó sì dáhùn lójú wípé dídùn lọ́sàn yóò so lórí gbogbo àwọn ìrìn àjò èyí tóun rìn. Rẹ̀mí Tinubu èyí tó bá lẹ̀gùdẹ̀ sí ìpínlẹ̀ Niger lánàá láti pápákọ̀ òfurufú ti Bọ́lá Ahmed Tinubu èyí tó ń bẹ ní Minna, èyí tó tẹ ọkọ̀ létí pẹ̀lú ìyàwó igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí, èyí tó kọ̀wọ́rìn pẹ̀lú Olúrẹ̀mí Tinubu tó ń ti àwọn ìgbìmọ̀ rẹ̀, èyí tí wọ́n lọ tààràtà sí ilé olórí orílẹ̀-èdè yìí láyé ológun tẹ́lẹ̀ rí Ibrahim Gbàdàmọ́sí Babangida IBB, eléyìí tí wọ́n jọ kíra wọn tí wọ́n sì ṣe ìpàdé onígbòńkẹ́lẹ̀ kan èyí tó lọ bí wákàtí àti ìṣẹ́jú péréte. Lẹ́yìn ìpàdé náà
ló kí IBB dáadáa tó sì gbà ládùúrà wípé ọjọ́ adalẹ́ yóò tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń fún wọn lámọ̀ràn yìí tó ń gbòǹkẹ́lẹ̀ kan èyí tó lọ bí wákàtí àti ìṣẹ́jú péréte. Lẹ́yìn ìpàdé náà ló kí IBB dáadáa tó sì gbà ládùúrà wípé ọjọ́ adalẹ́ yóò tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń fún wọn lámọ̀ràn yìí tó ń ti àwọn èèyàn rẹ̀ ìpọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́. Ní gẹ́rẹ́ tí Olúrẹ̀mí Tinubu kúrò ńbẹ̀ òun ló ti tọ ọkọ̀ létí o níbi tí gómìnà ìpínlẹ̀ Niger Umar Mohammed Bago àti àwọn ikọ̀ rẹ̀ igbákejì àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ tó fi mọ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ Niger gbogbo wọn pátá ni wọ́n kọ̀ wọ́n rìn tún tẹ ọkọ̀ létí lọ sí ọ̀dọ̀ Abdulsalam Abubakar tóun náà ti darí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí eléyìí tí Olúrẹ̀mí Tinubu ó ló yẹ òun láti fi òkú kan pẹyẹ méjì nígbà tí wọ́n délé Abdulsalam Abubakar ìyàwó rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ló kí Olúrẹ̀mí Tinubu eyín Fatil Lami Abubakar èyí tó kí Olúrẹ̀mí Tinubu tó ń ti àwọn ìgbìmọ̀ tó fi mọ́ ìyàwó igbákejì ààrẹ àti ìyàwó gómìnà ìpínlẹ̀ náà tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Bago gbogbo wọn ló kí káàbọ̀ sí ilé rẹ̀ léyìí tó jẹ́ pé Olúrẹ̀mí Tinubu tún ṣe ìpàdé ẹlẹ́ẹ̀kejì lánàá òde yìí bákan náà pẹ̀lú Abdulsalam Abubakar èyí tí ìpàdé náà gbà wọ́n bí wákàtí kan àbọ̀ lẹ́yìn rẹ̀ làbúbákà ló gbàgbóríyìn fún ìyàwó Tinubu wípé obìnrin bí ọkùnrin ni ó ní obìnrin eléyìí tó sì ní ìfẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè yìí obìnrin tó ń wá àṣeyọrí ọkọ ni ó lóun ni aṣojú obìnrin èyí tó dáa jù ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí àwọn ìwà tó ń wò ó ní kò ṣe lóun nìkan gbogbo àwọn ìyàwó gómìnà àwọn ìyàwó ọlọ́lá ló máa ń kó tira tí wọ́n sì jọ máa ń dámọ̀ràn tó máa ń fi ọ̀rọ̀ lọ̀ wọ́n nípa ìdí èyí olóhùn rí Olúrẹ̀mí Tinubu gẹ́gẹ́ bí aláṣeyọrí obìnrin. Olúrẹ̀mí Tinubu náà dúpẹ́ lọ́wọ́ Abdulsalam wípé bàbá lòun pẹ̀lú Ibrahim Babangida bàbá ni wọ́n jẹ́ olórí sì ni wọ́n aṣíwájú dáadáa ni wọ́n ó ní nípa ìdí èyí òun nílò ìfọwọ́sowọ́pọ̀ wọn fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ètò ìṣèjọba ọkọ òun tí í ṣe Bọ́lá Ahmed Tinubu. Alákòóso fún ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí eyín ọ̀gbẹ́ni Adébáyọ̀ Shittu ohun màá ló ti pariwo síta lórí ìyàn àti ebi eléyìí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra wípé ńṣe ló ń peléke sí i oníkàkà kó sàn lára ìwé àgbọ̀n líle lítún lé sí o. Adébáyọ̀ Shittu èyí tó sọ̀rọ̀ lásìkò tó ń farahàn lórí ètò kan èyí tí wọ́n pè ní Focus Nigeria lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan nílẹ̀ yìí ń ló ti tẹnu bọ̀rọ̀ tó sì pariwo wípé àìrú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ó lámọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti fẹ́ máa bọ́ síbòmíì ó ní lótìtọ́ àti lódodo lòun mọ̀ yìí pé orílẹ̀-èdè Nàìjíríà ìyàn wà ń bẹ̀ nǹkan ò sì fararọ̀ ó lámọ́ tàsìkò tá a wà yìí ó dàbí ẹni wípé ó tún lékè kà sí ni ó ní kàkà kó máa wálẹ̀ ńṣe ló tún le sí ó lóun rántí ọjọ́ kan tí ẹnìkan pè òun láti ìpínlẹ̀ Bauchi tó tọrọ ẹgbẹ̀rún kan náírà lọ́wọ́ òun tó sì jẹ́ wípé ìtìjú ló jẹ́ fóun láti sọ fún ẹni bẹ́ẹ̀ wípé kò sí ó ní ẹgbẹ̀rún kan náírà tí ẹni yìí ń béèrè lọ́wọ́ òun lórí aago wípé kóun tiẹ̀ wá nǹkan fi sẹ́nu láti bí ọjọ́ méjì àtòun àti àwọn ọmọ òun wọn ò tí ì rí nǹkan gidi kan jẹ eléyìí tí Adébáyọ̀ tó sì sọ wípé rí iṣẹ́ òun ìyà èyí tó ń bá ilẹ̀-èdè Nàìjíríà fínra ló múrú àwọn èèyàn wọ̀nyí máa pè láti béèrè fún ìrànlọ́wọ́ ó ní ẹlẹ́ẹ̀kejì rẹ̀ èyí tó ṣe òun ní kàyéfì ó léyìn ò tí ì ju ọ̀sẹ̀ kan lọ báyìí èyí tó ní arábìnrin kan ó pe òun fóun dídí ọjọ́ kan gbáko èyí tóun ka iye ìgbà tí arábìnrin náà fi pe òun tó ń lọ bí 30 times ló fi pe òun fún ọjọ́ kan ṣo láti béèrè fún ẹgbẹ̀rún 3 náírà fún owó tóun lè fi wá nǹkan jẹ kí ebi má bàa pa òun kù ó ní nígbà tí èèyàn kan bá pè bí ẹ̀mẹ́wàá ẹ̀mẹ́ẹ̀dógún bí 20 àti 30 lẹ́ẹ̀kan ṣo lọ́jọ́ kan ṣo oníṣẹ́ rí wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti bọ́ hà Adébáyọ̀ Shittu wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àtàwọn tí ọ̀rọ̀ kàn láti dákun dábọ̀ kí wọ́n wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí àti àwọn ìṣòro èyí tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà kí orílẹ̀-èdè yìí lè bọ́ lọ́wọ́ wàhálà òun lásìgbò àìríjẹ àìrímu bákan náà kí wọ́n má sọ gbogbo àwọn ọmọ Nàìjíríà di atọrọjẹ atọrọmu síwájú kí wọ́n tó lè jẹun. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti wọ́ ọba orí adé
olórílé torílé Ifọ̀ ọba Sẹ̀míù Adéwálé Ògúnjọbí lọ sí ilé ẹjọ́ tuurutu lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday láti wá ṣàlàyé ohun torí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́ pẹ̀lú ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n kà sí lọ́rùn tó ń ti ọwọ́ àbùkù dídà àlàáfíà ìlú láàmú àti títẹ ojú òfin mọ́lẹ̀ èyí tó fi kan bàbá àgbàlagbà kan olóyè Abraham Àrẹọlá bàbá àwọn ti ṣe ẹni ọdún 73 73 years òun ní iléeṣẹ́ ọlọ́pàá alẹ̀ yìí sọ wípé ìwà èyí tí Ògúnjọbí tó wù yìí ó kù díẹ̀ káàtó ó wá ní báyìí ìdúró sí ìbẹ̀rọ̀ sí fẹ́ni yóò gbódòmì ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà Olúmíwá Adéjọbí èyí tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lánàá tí kábíyèsí ọ̀hún ọba Sẹ̀míù Ògúnjọbí olórílé torílé Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ó ní tó ti farahàn nílé ẹjọ́ níbẹ̀ náà ni wọ́n sì ti dá ẹjọ́ rẹ̀ èyí tí ilé ẹjọ́ ọ̀hún tó sún ẹjọ́ náà sínú oṣù kẹta ọjọ́ kẹfà ọdún tí a wà yìí láti tún ẹjọ́ náà gbọ́ tí wọ́n sì ní kó máa lọlé rẹ̀ ṣùgbọ́n yóò padà wá sílé ẹjọ́ lórí ẹ̀sùn ọ̀hún tí wọ́n fi kàn án bó bá ti jẹ̀bi wọ́n ní yóò fi mú rẹ̀ dánrin gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá alẹ̀ yìí Olúmíwá Adéjọbí bó ti fi ọ̀rọ̀ náà léde fáwọn oníròyìn lánàá lẹ́yìn tí wọ́n kúrò nílé ẹjọ́. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n gbé ẹ̀ka amúlùúdùn dúró ní orílẹ̀-èdè wa Nàìjíríà Charles Oputa tí gbogbo èèyàn mọ̀ sí Charlie Boy òun màá ló ti sọ̀rọ̀ wípé má fi nù mí mo mọ̀ jẹ o gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ èyí tó dá padà fún gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna eyín Malam Nasiru El-Rufai lórí àgàbàgebè ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde èyí tí El-Rufai tó ń wù nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú APC tó ń ti àwọn ẹgbẹ́ òṣèlú yòókù báyìí ó ti ní Charles Oputa ti ṣe Charlie Boy ó ní iṣẹ́ rí ìwà wọ̀nyí àti ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan eléyìí tí ò yẹ kó jáde lọ́wọ́ àti lẹ́nu El-Rufai látàrí wípé gbogbo àwọn ìwà tí El-Rufai ń wù yìí àlùwàlá ológbò tí ò sí ẹni tí ò tí ì mọ̀ wípé ọgbọ́n àti kẹran jẹun ló ń wò ó ní gbogbo ẹ̀sùn èyí tí El-Rufai fi ń kan ìjọba èyí tó wà lórí àléfà lọ́wọ́ báyìí wípé kò gba ọ̀nà tó yóò gbà ó ní bí ìjọba tó ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí bá gba ọ̀nà tó yóò gbà tó sì tọ́ bó ti yẹ ó tọ́ tó rìn bó ti yóò rìn orí orílẹ̀-èdè Nàìjíríà yóò ti ṣe dáadáa ju báyìí lọ ni ṣùgbọ́n Charlie Boy ní ọ̀rọ̀ tí El-Rufai sọ yìí kò sí ọ̀rọ̀ ń bẹ̀ ó ní látàrí wípé Tinubu kò mú mọ́ra ni láti bá atukọ̀ ètò ìṣèjọba rẹ̀ Charlie Boy ní ìdí rèé tí El-Rufai tó fi ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó ní nípa ìdí èyí kí El-Rufai kó lọ wábì kan jòkó sí o gẹ́gẹ́ bí Charlie Boy ti sọ ó ní ọ̀rọ̀ tọ́ sí lẹ́nu nítorí pé olè lòun náà bẹ́ẹ̀ sì ni aṣẹ́wó olóṣèlú ni tóun náà ń wá ibi tó tutù láti bà sí ńlọrọ̀ ọ̀pọ̀lọ́ El-Rufai gẹ́gẹ́ bí Charlie Boy bó ti fẹ̀sùn kàn ó wá ní òun yóò rọ́ ni o láti tètè wá ọ̀nà tí yóò fi darapọ̀ mọ́ àwọn ènìyàn tí wọ́n ó tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe kí wọ́n lè yọ Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn èyí tó wà lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí Charlie Boy bó ṣe sọ fún El-Rufai wípé alájẹsẹ́ àti alájẹtán ni. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tún rìn míì nílé iṣẹ́ wa
mo gbà á ládùúrà wípé ilé òní lè wa ọ̀nà nínà wá, ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìtẹ́tísí àti bẹ́ẹ̀ tí ń wò wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.